tọ́ mo kí gbogbo ojú tó ń wò mí lé fún tàkókò yìí takọtabo tọmọdé tàgbà àti màjèsín tí gbogbo àwọn tá a jọjọ́ gbà tá a jẹjọ́rọ̀ tó ń wò mí lé gbogbo wa ni mo kí lórí ìkànnì Akéde Yorùbá TV náà látún wà lówùúrọ̀ tèní. Ẹ máa wò pọ́nà wo ni mo tún gbé gbà lọ́jọ́ ti tèní. Ẹ ṣàjẹ́ kọ́kọ́ tiẹ̀ béèrè báyìí pé sàlàáfíà mo bá gbogbo wa, ṣẹ̀ṣẹ̀kẹ̀rẹ̀ ń dún ṣàgògò náà ń fọhùn sínú ilé wa ń ro sọ̀sọ̀ọ̀sọ̀. Èdùmàrè ò ní sọ̀kò àlùbásọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì tá a wà yìí. Ẹ rí i pé ọwọ́ tí mo tún bá dé lọ́jọ́ tèní ó tún yàtọ̀ sọ́wọ́ tá a máa ń lò. Èmi kàn jókòó mo rò lọ mo rò bọ̀, mo wá rí i pé ayé ò tán lọ títí bí ọ̀pá àbọ̀n. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ kọ́ òun là ń sọdún, ojoojúmọ́ náà kọ́ nínú ẹ̀dá ó máa dùn. Ọjọ́ kan ìjọ kan ń bọ̀ tílẹ̀ ó dàbí pé ó fẹ́ poru mọ́yàn láwọ́ díẹ̀. Ilẹ̀ a máa kórù mágbè tí yóò máa sọ̀rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni ló jẹ́ ká tún gbọ́nà ọ̀tọ̀ mí ìyọ́ lọ́jọ́ ti tèní pé gbogbo nǹkan náà kọ́ ni ó máa dùn. Ká tún wọ̀nà míì ká tún fi síra wá ń yè. Ẹ̀rí ìbàfẹ́lẹ́dùmarè ọba kọ́dá ayé náà ọba ṣẹ̀dá ọ̀run, ọba náà bẹ́ẹ̀ ní ọba tí ń pa ọba tí ń yè, ọba tó ní kígi tútù máa wó lulẹ̀ nígbà tí Gbígbẹ ń bẹ tí ò sì ní sáàárẹ̀ tí ò ní sin tí ò sí bá fẹ́fẹ́ líle bíjì líle jà ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó le a sì máa dági gbígbẹ sí tí ó sì máa wó tútù lulẹ̀. àṣẹ Elédùmarè ni. Ẹ̀yin ò rí ibi táláìsàn tí ń ṣàìsàn títí tí ó sì tún padà túlà tí yóò yé tẹni tí ó ṣàárẹ̀ torí òfò láàrin ìṣẹ́jú kan sí kejì tí sì ń tibẹ̀ tí ń nalẹ̀ tí ń dẹni àkọlẹ̀bò. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Èdùmarè náà ni mo ṣe ìbà tèmi fún kí n tó wá kí gbogbo àwọn ajúnilọ tí ń bẹ ńlé lọ́jọ́ ti tèní. Ibi tí mo ti yà lọ nínú oríkì Elédùmarè tí mo kì í ọba tí ń yè, ọba tí ń pa, ọba tí ń jí, ọba tí ń sọ ní dòkú, ọba tí ń sọ ní dàlàyé. Èdùmarè òun lọba tí ń mú dùn ní wá lọ́jọ́ ti tèní tí ó sì tún ní ṣèdàkejì bó bá tún dọ̀la. Ìdùnnú ilé ayé ò lọ gbére. Ìwọ olùgbọ́ mi tó ń wò mí ńlé lónìí, bówùúrọ̀ bá ń dùn mọ́ ni ẹjá ṣe pẹ̀lẹ́ torí àmọ́ ń tọ̀sán ó gbé wá a sì mọ́ ń tálé ó bì fún ni. Èyí ni mo tiẹ̀ wá ròpọ̀ àyànfẹ́ Elédùmarè ọmọ wọn nílé ògbéjà yẹgàn ní bàbá tó bí èmi lọ́mọ tí mo fún àwọn pẹ́ tún jẹ́ ń ṣètò míì táyé ò tún rí nǹkan míì dì mú. Bí ṣe ń dùn yìnyín kọ́ láàmú wá rí lọ gbére. Bó bá kọ̀dà kejì sí a lónìí ẹjá tún gbà á. Gbídùmarè náà ló tún mú wá. Òun ló fà á tó fi jẹ́ pé létò tòní ó ṣe mí bí nǹkan nítorí ìròyìn ìbànújẹ́ kan tí mo gbọ́ nípa gbajúgbajà òṣèré tíátà tó jẹ́ ẹni tá a jọ súnmọ́ra wa dáadáa ni àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀gá náà jẹ́ sí a tí anadẹni àkọlẹ̀bọ̀ lánàá òde yìí. Òun lèmi wá rò pọ̀ tí mo fi wọn pé tó àsìkò tí wọn náà tó nù. Ṣùgbọ́n nínú ayé báyìí ta ló tún kàn? Gbogbo wa là ń lọ là ń bọ̀ lórílẹ̀ ayé àti ẹ̀fìgbà kan rántí ikú àrántí àlèmúntò àfìgbà kan rántí àṣàrà ìlú pọ̀ tẹ̀lé wàá nani lọ́gọ̀ọ́ tó fi já sí pé gbogbo ìgbésẹ̀ tẹ́dà bá ń gbénú ayé ẹjá máa rántí ikú. Ìwọ tó ń gbọ́rọ̀ mi lówùúrọ̀ tèní má pa tó ń wò yìí o, má sì gbé pò lórí ìkànnì Akéde Yorùbá TV. Kìí ṣe pé mò ń ṣẹ̀rù kú bọ̀ rárá, ṣùgbọ́n bóòtọ́ ọ̀rọ̀ ṣe máa ń korò lára ẹni nù. Mi ìdáyà kú jẹ́ nìkankan ṣùgbọ́n ẹjá tún sọ lónìí àtúmọ̀ ibi tátò ti gbọ́rú eléyìí lọ́jọ́ míì. Òṣèré pàtàkì gbajúgbajà òṣèré orí ìtàgé ìyún Oyèbámijí Quadri tọ́pọ̀lọpọ̀ ń pè ní Sisi Quadri òun ló bí ètò yìí sínú ọkàn mi lọ́jọ́ tèní pé ẹ jẹ́ kí n tún fi ṣètò káyé náà tún lè mọ rántí torí bó ṣe ń dùn Èdùmàrè ò ní sọ̀kò àlùbásí nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa sàmí ni. Bó ṣe ń dùn lónìí àmọ́ tọ́lá òbí fún ni ẹni tó kú lọ́jọ́ ti tèní ó náà lákọọ́lẹ̀ tó náà fẹ́ ṣe lọ́jọ́ tọ́la ṣùgbọ́n Èdùmàrè dá alágara ikú fọwọ́ rẹ̀ tì sínú àkọ́. Èdùmàrè má ti jẹ́ kọ́ lọ́jọ́ yá fẹ́ nìkọ̀ọ̀kan wa báyìí torí ẹ̀ ní òde wọn á mọ̀ sí gbogbo wa níyè tí mọ̀ sí wa lẹ́yìn gbẹ́rẹ́ pàkọ́ pé ìgbésẹ̀ tí wọ́n ń gbé lónìí hùn tó rò pé ó rí yanjú lọ́la ǹjẹ́ ò tiẹ̀ fi tèdùmàrè sí náà gbogbo ọ̀nà tó ń tọ̀ tó rò pé bí ó ṣe máa dáná nù ǹjẹ́ ò tiẹ̀ fìgbà kan rántí ikú
àní ìdẹ́rù kúbọ̀ mo kàn ń ṣàlàyé ọ̀rọ̀ fún ọ ni gbogbo ń gòkè ń lọlẹ̀ ń lọ gbá ń lọ wo ń lọ tún ń lọ sí ń lọ wá ń lọ ẹ̀yìn ǹjẹ́ o mọ̀ pé bẹ́ẹ̀ mi sì ń bẹ láṣẹ gbogbo èyí gbàgàràbà ìdáni tẹ̀mí já pàtì ilẹ̀ adìlẹ̀ iná adìlẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ́ ni ló fi já sí pé gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé ẹ ṣáàjà máa rántí ikú nínú ohun gbogbo ìbáṣepọ̀ àwọn adarí orílẹ̀ ayé máa ń rántí ikú báwọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni wọ́n mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọn bá dínwó rẹ̀ kù díẹ̀ ìbáṣepọ̀ gbogbo sìkàsìkà ẹ̀dá lórílẹ̀ alàyè náà rántí páwọn òjọ́ lọ́hùn nípéǹjọ́ kan èmi mọ̀ pé gbogbo bíi tí wọ́n ń ṣe yìí wọ́n tọwọ́ rẹ̀ bọ́sọ lásìkò kan àní ìbáṣepọ̀ gbogbo ayanijẹ gbogbo ọ̀bàyéjẹ́ ìbáṣepọ̀ gbogbo wọn rántí ikú ìbáṣepọ̀ wọn rántí ọjọ́ kan à ń sùn tá à ní jímọ̀ ìbáṣepọ̀ wọn rántí ọjọ́ kan tá à ń bára ẹni nílé àjòjì tẹ́nìkan ọmọ bí à ń yà sí inú aginjù ayé ìbáṣepọ̀ rántí mọ̀ pé gbogbo wọn ti ṣe mẹ̀dọ̀ lórí ìgbésẹ̀ tó ń gbé gbogbo alágbára tí ń fagbára rẹ̀ ní aláìlágbára lára tí ń fi ní wọn lára máa rántí pọ̀ bá alágbára ń bọ̀ wá gbàgbára lọ́wọ́ rẹ̀ tí ó sì ní wọn náà tí ó ní ọ lára ikú ní jẹ́ bẹ́ẹ̀ àlìmútù àkù làwọn ní kí o sọ tọ́ ìròyìn ikú yìí tí mo gbọ́ tó bá mi níjàvú ló mú mi kẹ ìwì kan síta tí ń sì fẹ́ jẹ́ kó máa jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ṣé mo ní o mọ̀ gbé pò ń bẹ̀ ìdẹ́rù kú bẹ́nikẹ́ni ẹgbẹ́ ìwì yìí kẹ́yìn náà tiẹ̀ sí kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjìjà kẹ́ ẹ jáde mú lórí ètò fún tòní mo kọ́ báyìí látọwọ́ àyànfẹ́ Elédùmarè ló ti wá mo ní ọlọ́gbọ́n kan ò ta kókó omi sétí aṣọ ọmọràn kan ò mọyé ìpẹ́ ilẹ̀ ológun kan ò rí ti kú ṣe olówó ayé ò rí ti kú rà bẹ́ẹ̀ ni lọ́jọ́ tí kú bá dé bí àlejò ní ń bó nílé anilágbájá ilé tó lọ omijé gbígbóná jáde lójú ẹni èmi sókè sódò àdàbí eré bàálù àlùmútù òkú ní wojú ẹni tó ń ké àṣàrà ìlò lẹ́mìí ìdáríjìn ibi iṣẹ́ tẹ́dùmàrè ràn ní jẹ́ bẹ́ẹ̀mi bá wá kúrò lára tán gbogbo ara tutù jọ̀bọ̀lọ̀ apá tẹ́gbàlájà ẹsẹ̀ àrọ̀wọ́ lọ́jọ́ ẹ̀mí ara ẹ̀mí arìn kúrò nínú ara ẹ̀mí ara tó sùn nílẹ̀ àwa mórílégbó a máa rìn kiri nínú aginjù bó bá tún yá á darí wálé tẹ̀bí tààrà òkú a máa sunkún kíkankíkan wọn a máa porúkọ òkú pẹ̀lú omijé lójú ẹ̀mí ara tó sùn nílẹ̀ a máa dààmú káàkiri àlé a máa wo ara rẹ̀ nílẹ̀ a rí gbogbo ẹbí tó ń ké a rí gbogbo ènìyàn tó ń ṣọ̀fọ̀ yóò máa pè wọ́n bí níbèrè ṣùgbọ́n kò sẹ́ni tó lè fọhùn kò sẹ́ni tó ń gbọ́ kò sì sẹ́ni tó ń rí ara lásán ni wọ́n ń wò nílẹ̀ jìnnìjìnnì á gbalẹ̀ ẹ̀mí ò mọ ibi tó ń rè ó dìgbà tán bá gbára wọnú kòtò ẹ̀mí àtara ti bọ́ sáyé mìíràn gbogbo ẹbí a máa ṣèdárò ẹni tó lọ ọ̀rẹ́ wa tó ń gbọ́ ewì tí mò ń kà sétí yìí ìwọ náà fi ara rẹ sípò òkú fún tòjọ́ tòní kò wá láǹfààní àti bira rẹ léèrè pé bí n bá kú tán ibo lẹ̀mí mi ń lọ ikú tó ní wàásí fọmọ ènìyàn ànùmútù tó lóhun àfi ń ṣèṣítì ìbéèrè fún mùtúmùwà rèé ta ni kú kàn gan-an ẹ̀yin náà gbé wí hùn ẹ rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó mo kàn ní àfihàn wara wa létí páyọ̀ tán lọ títí bí ọ̀pá àbọ̀n o bó ní ṣe dùn ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ lọ́lọ́ tí ẹ̀ bá ní kẹ́ni ṣàdéhùn ìtẹ́lẹ́dùmarè fi ju ni lọ ni pé ìjọ tẹ̀dá òkú ẹ̀dá ò mọ́ ibi tẹ̀dá òkú sí ẹ̀dá ò mọ́ ìrùkú tí ó pẹ̀dá ẹ̀dá ò mọ́ ṣùgbọ́n méjì péré náà ló fi hàn wá ò ní pé gbogbo wa làdágbádá kú gbogbo wa la sì mọ̀ pọ́nà là ń rè ìnírí jù báyìí lọ fún tòwúrọ̀ tòní lórí ètò mo kàn ní fi ṣèṣítí ni ẹ má ṣaláì wò ó ẹ má gbé pò ń bẹ́ẹ̀ ẹ wò tán kẹ ẹ sọ̀sìkíráìbù síbẹ̀ àti mọ àwọn nǹkan òyìnyìn wá lóríṣiríṣi sẹ́yìn tí gbogbo wa ti dunnú lé lórí tọjọ́ ti tẹ̀ ní ẹ̀já tún gbà fún kádàrá aláwọ̀ pé gbẹ́dùmàrè ṣe ní kó wá nù ẹ rántí ikú o ẹ rántí ikú o ẹ rántí ikú o kẹ lè níbẹ̀rù Elédùmarè lọ́kàn orúkọ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè ni títí dàkókò tí ń tún mọ mẹ́tò mi wá fún wa lórí ìkànnì Akéde Yorùbá ó dàbọ̀ o.